káàbọ̀ padà sórí ètò bàbá ètò gbogbo kí tó ń wò mí nínú ilé mo lérò pé ń bá mi fọkàn bá ètò lọ lónìí àtẹ̀mí àtẹ̀yìn lájọ ń ṣètò. Mo sọ wípé lénìí à ń sọ̀rọ̀ nípa ọmọ wa. Àwọn kan wà sí pé àwọn òbí a máa ń fi ojú fò tí ò dẹ̀ tó kù díẹ̀ káàtó. Mo dẹ̀dẹ̀ gbogbo àwọn àgbàlagbà tó wà nínú ilé lókùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà wípé tí n bá ti tọmọdé sọ lónìí ẹ máa bá mi fi tàgbàlagbà gbà. Àwọn òbí kan wà gẹ́gẹ́ pé a máa wò pé ọmọ wa sì kéré tá a bá fẹ́ lọ wẹ̀ àmúwọlé wẹ̀ àjọ lọ wẹ̀ láti bí ọmọ ọdún bíi 2 sí 3, 4, 5 ádà ọkùnrin ni àbóbìnrin nítorí pé àwọn pé ṣèbé mi ni mo bí ṣèbọ́wọ́ mi ni ṣèbí di mi ló ti jáde ṣèbí kíní oge ní mi ni mo bí nǹkan tí ó kù díẹ̀ káàtó ní fàkó díẹ̀ dá rárá ni rárá kò dà. Ẹgbọ́n mi nǹkan tí ò dà ni ká máa wẹ̀ pẹ̀lú ọmọ tá a bí kò dà àbí ká máa múra lójú àwọn ọmọ wa àgàgà àwọn ọmọ tó ti lè sọ̀rọ̀ tí ojú wọn dẹ̀ là kedere jẹ́ ká ṣe àtúnṣe lórí ẹ̀ àti wípé lẹ̀kùn tó wà ní pípadé ọmọ tá a bí ó kọ̀ déédéé sílẹ̀kùn bíi ẹ má sọ wípé ṣèbí yàrá ẹ̀ ni àbí torí pé ilé bàbá ẹ̀ ló wà. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sọ fún ọmọ bẹ́ẹ̀ pé go back and knock. Ara ẹ̀kọ́ lé nìyẹn ó máa mọ lára àwọn àgbàlagbà ẹ̀yin àgbàlagbà gbogbo àgbàlagbà tó sọ wípé ilé la ti ń kẹ̀ṣọ́ ròde. Ṣé rí gbogbo àwọn ẹ̀kọ́ ìlàjì ẹ̀kọ́ tí àwọn ọmọ wa ní lónìí ìlàjì ẹ̀kọ́ tá a ní lónìí ilé la ti kọ́ gbogbo ìfà tí ṣe làjì 75% of it ilé la ti kọ́. Àwọn òbí dẹ̀ máa ń gbàgbé wípé àwòkọ́ṣe wa ni àwọn ọmọ wa máa ń wò. Mo ti fẹ́ sọ ìkíní kan fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tẹ́sán máa gbé fóònù fún ọmọ wa torí pé ó ń disturb wa bóyá à ń ṣe nǹkan kan ọmọ yẹn wá ń disturb àgbé fóònù lé lọ́wọ́ gbà wọ́n play game. Àwọn nǹkan kan wà ń bẹ̀ tí ó yẹ káwọn ọmọ rí fẹ́ máa ti fọkàn gbókùnkùn ń bẹ̀ ẹ̀dẹ̀ ti gbé fóònù fọmọ àwọn ọmọdé bẹ̀rẹ̀ sí ní rí ibẹ̀ ní àwọn èròkèrò tí máa ń wọnú àwọn kéékèèké. Àwọn games kankan wà tó yẹ pé kò dáa fún àwọn ọmọdé láti máa wò. Ẹ jẹ́ ká ṣe àtúnṣe lórí ẹ̀ náà àti wípé ọ̀pọ̀lọpọ̀ gbà tí àwọn ọmọ wa bá ṣẹ̀ wá nínú ilé a máa pariwo lé wọn lórí. Bímbọ́lá tí mo bá mú ọ lẹ́nu ẹ má jà ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣẹ́rí ayé ti di ayé Y2K gbogbo ẹ̀dá ẹ̀wọ̀ wọ́n ti wà Y2K compliant ní ìsìn. Tó bá bá ṣẹ̀ there are lots of ways pé a fi lè bá àwọn ọmọ wa wí. Abímbọ́lá sórí tó bá ṣẹ̀ bá jẹ́ pé ẹ máa bọ́ọ̀lì pẹ̀lú ìbínú. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ má jẹ́ pariwo torí wípé tá a bá ti ń pariwo lénìí lọ́la lọ́tùnla ó ti mọ lára let's go and do it jọ don't worry kò jẹ́ ariwo lọ ohun tí yóò ní pa ariwo náà máa pa wo aláyé já lọ jọ lọ má wọrí dádì mi ariwo nìkan náà máa pa rárá. Ẹ má jẹ́ káwọn ọmọ wa lè predict wa tó máa ṣe àwọn àṣìṣe kankan tó bá le jù tó bá ṣe nǹkan tí ò dáa ìṣẹ̀jẹ̀ máa fi pariwo. Bímbọ́lá God kneel down there ó wà ń bẹ̀. Ṣé níbi tó kúnlẹ̀ sí ló fún ara tí mo máa rò pé mọ́mí mi fi kí n kúnlẹ̀ dáàdì mi fi kí n lọ stood down nǹkan kan tí mo ṣe yìí kò dẹ̀ dá níbẹ̀ ló ti máa ronú á bẹ̀rẹ̀ sí ní ronú pìwàdà ṣùgbọ́n gbogbo ẹrù tá a pa ní táìmù yẹn kò ní wọ̀ wọ́n lórí gbogbo ẹ̀kọ́ wà dàbí ẹ mọ̀ pé ó dàbí ọlọ́tí tó mu ọtí tó ti mọ tí yó táwọn bẹ̀rẹ̀ sí ní sọ fún pé ṣé ọtí tó mú yìí ṣé ó dáa tó lè gbọ́ nǹkan kan òótọ́ lẹ gbọ́ lẹ́nu mi yẹn kò ní gbọ́. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bá àwọn ọmọ wa ẹ jẹ́ ká dì pẹ̀lú wọn ní pẹ̀lẹ́ nìkan. Ó máa ń sọ kí nìkan fún ọ̀pọ̀lọpọ̀ wípé ó jẹ́ kí ọmọ wọn jẹ́ ọ̀rẹ́ wọn. Ẹ kéré that communication room fún ọmọ yín as in kí yàrá yẹn kó tóbi ẹ sọ ọmọ tẹ́ ẹ bí di ọ̀rẹ́ ṣùgbọ́n
ṣùgbọ́n there are some things pé kò yẹ kí òbí máa discuss pẹ̀lú ọmọ. There are some things pé ó yẹ kí òbí discuss pẹ̀lú ọmọ. Tẹ́ bá tọmọ yín di ọ̀rẹ́ yín tókùnrin bá tó sí ẹ̀ ó máa délé sọ. Táwọn ọ̀rẹ́ bá ní kó wá join court tó jọ̀rẹ́ yín ó máa sọ bí eré nínú ilé ni. Àti wípé báwo la ṣe máa ń bá àwọn ọmọ wa ṣe assignment wọn sí? Ọ̀pọ̀lọpọ̀ máa ní káwọn ọmọ wọn lọ ṣe assignment wọn fún ara wọn. No, kò rí bẹ́ẹ̀. Ẹ máa gbọ́ tó bá dé láti ilé ìwé ẹ gbìyànjú ẹ jẹ́ kó kọ́kọ́ wẹ̀. Tó bá wẹ̀ ó máa cool brain ẹ̀. Gbogbo eré pátó ti ṣe ní school, gbogbo ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ wọn ní school ó máa